أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أيها المستمعون الكرام في كل مكان نحييكم بتحية إسلامية عاطرة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn kíkí Ọlọ́run àti títọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wa láyé la ọ̀run ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ìjókòólẹ̀ wa pẹ̀lú Maulana Fadilatu Sheikh Alhaji Abdulwasiu Waliyullah Atayese Jaqmal Asadul Waizin ọmọ babalagege ní alẹ́ yìí. Lẹ́yìn kíkí gbogbo ẹ̀yin mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé wípé ẹ máa bẹ dáadáa nínú àánú Ọlọ́run àtòrí Ọlọ́run, akú Ramadana, akú òǹgbẹ, akú iṣẹ́ ọrẹ. Ọlọ́run ó gbà ní ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa, yóò san wá lẹ́san olóore, yóò foríjìn wá, yóò yọ́nú sí wa, àlùbáríkò oṣù yọ́nú tá wà ń bẹ̀ yìí. Ìjókòólẹ̀ wa pẹ̀lú àwọn àlùfáà wa àgbà Atayese lálẹ́ yìí ọmọ babalagege ń dá lérí àwọn nǹkan kan tí ń lọ láwọn hiwaru tí ń lọ jákèjádò gbogbo àgbáńlá ayé. Àwọn nǹkan tí wọ́n ń lọ yìí ń lọ ní abẹ́ ọ́fíìsì Maulana Sheikh Adam, ń lọ lọ́fíìsì bàbá àgbàlagege tòní Maulana al-Mudir. Ọ̀rọ̀ Sheikh Adam àtọ̀rọ̀ babalagege àtọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run generally gbogbo ẹ̀ papọ̀ ń bẹ nínú ọ́fíìsì tí Atayese mójútó yí pé iṣẹ́ Sheikh Adam, iṣẹ́ àbálágége, iṣẹ́ àwọn ẹni Ọlọ́run kò ní bàjẹ́. Torí ìdí eléyìí ni a fi wá ṣe ká lo àǹfààní opportunity tá a ní lálẹ́ yìí láti fi béèrè lọ́dọ̀ àwọn àlùfáà ká bá wa tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kan. Torí lánàá bàbá wa Atayese ṣe darí tráfù ni wọ́n sinmi látàná. Àwa ló ní ẹ dákun ẹ fún wa yọ̀ǹda láti kàn fi dáhùn ìbéèrè kan sí kejì yìí. Kí ni ìbéèrè náà? Òun ni lérí arákùnrin Mufti local government tí bàbá wa ti wá downgrade rẹ̀, wọ́n ti yọ kúrò lọ́fíìsì yẹn. Bàbá ní àwọn ti wá fi sí ọ́fíìsì Mufti community báyìí, tí ń sunkún kí lérí ọ̀rọ̀ Mufti ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ arákùnrin náà ni a fẹ́ kí ẹ bá wa tàmálẹ̀ sí. Ó pa àwọn irọ́ kan mọ́ Sheikh Adam radiyallahu anhu, ó pa irọ́ mọ́ wọ́n Sheikh Adam. Kí lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ náà tí Mufti community yìí pa? Mufti community sọ pé Sheikh Adam lọ́dún tí bàbá lọ sí Azari tí wọ́n dọ̀hún, nígbà tí wọ́n kan àwọn àfáà lọ́hùn Lazari tí wọ́n ti pa àwọn àfáà yìí ìmọ̀re àwọn òkè ńláńláńláńlá rè nínú mímọ́. Mufti community yìí sọ pé Sheikh Adam wọ́n dìpọ́tù wọn wálé ni, pé bàbá ò lè dúró lọ́hùn, bàbá ò ní mustawa ilmiya tí wọ́n fi lè dúró ní Azari, pé bàbá wálé padà bẹ́ẹ̀ ni. Alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n pa mọ́ Sheikh Adam. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé Mufti náà ní Sheikh Adam àwọn àfáà kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń kéwú, tí wọ́n sì gbóná, tí wọ́n jiná nù mímọ́, pé kódà àfáà àwọn bẹ́ẹ̀ nù wọn. Àfáà àwọn dákọ́dákọ́ náà èmi ò gbókò àfáà yẹn rí. Alákọ̀ọ́kọ́ kìí sàfáà tá a mọ̀ nímì ìdánù ilmiya àwọn nímì ìdánù dáwà. Ìgbà tí àfáà tún wá mú irọ́ náà tí wọ́n mú ní erí mi tó ti le, àwọn ní àfáà yìí wọ́n fi ń ṣe déédéé Sheikh Adam, pé kódà àfáà yìí nímọ̀ ju Sheikh Adam lọ, wọ́n ju Sheikh Adam lọ. Irọ́ ẹlẹ́ẹ̀kejì nu. Èyí tí ó wá parí ẹ̀ tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta káyì tí bá lọ sọ́dọ̀ yín sá, òun ni pé nǹkan kan bẹ tí máa ń ṣẹlẹ̀ jákèjádò gbogbo àgbáńlá ayé àbí ká ní gbogbo mídíà generally. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tó bá ti bóde lọ́fíìsì ni àbí tó bá ti bóde lọ́fíìsì mímọ́, tá a sì mọ̀ pé àtagbára mímọ́ àtàṣẹ rẹ̀ ó di wì lọ́dọ̀ àbálágége. Alákọ̀ọ́kọ́ ń táwọn èèyàn kọ́kọ́ máa ń ṣe ni pé Sheikh Adam náà kọ́ mọ́ target. Wọ́n mọ̀ sọ̀kò sí Sheikh Adam, wọ́n mọ̀ sọ̀kò sí baba Mudir. So kíní kankan ní ń bẹ lábẹ́ nǹkan yẹn, afẹ́kẹ́ ẹ bá wa ṣàlàyé ní tí ń bẹ lábẹ́ rẹ̀, kẹ́ ẹ bá wa tú, ẹ bá wa wú gẹ́gẹ́ bí
ọ́fíìsì ọmọ babalagege Asadul Waizin fa ahlan bihudurikum wa sahlan ila hadhihi alhalqati almaymuna ayyuha almubarakun gbogbo ẹ̀yin ẹni ire ẹ máa tẹ love and like ẹ máa share program yìí ká dẹ̀ farabalẹ̀ láti gbọ́ alhamdulillah lẹ́nu Atayese. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ayin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam baba Sheikh Adam ọlọ́musa bá wa kẹwọn rahimahullah amin baba Sheikh Yahya Murtada ọlọ́musa bá wa kẹwọn amin gbọ́n wa alfa baba Sheikh Kamal baba Lagbaji baba Gbargindoma àwọn ẹni ire tá a máa tọrọ fún wọn pọ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn amin ọlọ́run àwọn ẹni Ọlọ́run amin awal barka gbogbo àwọn tá a wí baba wa Gbalagege baba Mudirul Markaz Allahu hayatahu wa dawlatahu abu Ọlọ́run ọ̀nà òdi ntọ́lọ́run ṣe lọ́dún yìí fún wa alhamdulillah yorùbá ọdún yìí dáa fún wa púpọ̀ Allah ó kọjá bẹ́ẹ̀ baba ó ṣe ọdún yìí ní ọdún ìdùnnú fún wa bẹ́ẹ̀ ni kọ́lọ́run máa ṣe fún wa amin albarkola Maulana Muhammad amin sallallahu alaihi Ọlọ́run bá wa tún wasallam ṣàlékún àlàáfíà baba amin èyí wọn náà ń bẹ nínú tí ó tún dá gbogbo ìtàwé ilẹ̀ inshallah ó ti yé báwọn wọ́n tún kó wàhálà tuntun mi tó bá wọn nú ayé nù lódìdí torí wípé ìdùnnú tiwa ó ti wà òun ní ìbànújẹ́ tiwọn èmi sì máa sọ pé tó bá yẹ pé bọ́lá òun ti ń ṣe fún bàbá wa Mudiru yìí ní dáadáa tí ń sì ń dùn wá nú lára wọn yìí tó bá yẹ pé ìwọ ní bá ń bà wọn nú jẹ́ àjẹ́ pé ìbànújẹ́ wọn ó lo ìbànújẹ́ wọn pẹ́ dáadáa ó gba àwọn olólùfẹ́ bàbá Lágége kó ṣe àmín bí wọ́n bá bàbá wọn àmín ọlọ́mọsá bá wa ṣe bẹ́ẹ̀ àmín kó bá wa ṣàlékún dáadáa fún bàbá wa àlékún sọ́wọ́tà àbúrò àtàlékún àlàáfíà okun ara àwọn Yorùbá lọ́dọ̀ Yorùbá ni wọ́n ní kókó lára ọ̀tá lè ó ti òwe Yorùbá ìsì máa lè kókó lóòótọ́ àbí mazalu kan ní tí ò sí irọ́ ń bẹ wọ́n ní kókó lára ọ̀tá lè ọlọ́mọsá bá wa ṣe fún bàbá àmín ẹlẹ́ẹ̀kejì akí yásàdúà fún àwọn ẹni wa mẹ́ta kan ayakumullah ní ìlú Ìbàdàn ayakumullah lánàá tá a wà ní Ìbàdàn lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat àkọ́kọ́ nínú àwọn àfà àgbà tí Ọlọ́run ní kí wọ́n gbà wá lálejò tí wọ́n ṣe dáadáa pẹ̀lú wa ó ti wá alfa wa Sheikh Hasan Oje Sheikh Hasan Oje ọmọ Ìlọrin ni wọ́n àmọ́ Ìbàdàn lọ́lọ́run fi ṣe wọ́n wá ń jẹ́ alájọṣepọ̀ dáadáa tó mọ́ dámọ́ra pẹ̀lú alfa wa àgbà Sheikh Jawahari ó ti yé wọn torí pé òkè Àgòdì làwọn náà ti jáde ọmọ bàbá Lágége làwọn náà ọlọmọsà bá wa gbogbo bí wọn bá wà báyìí àánú Ọlọ́run jẹ́ ọmọ bá wọn wọn bẹ pẹ̀lú wa wọn ṣe dáadáa fún wa púpọ̀ wọn welcome wa wọn ṣe dáadáa bí kulli nafsin wa nafis ọlọmọsà bá wa jasa'ullahu khairal jasa ẹlẹ́ẹ̀kejì alfa wa amiru taqwa o ti yé wa àwọn náà ṣe dáadáa pẹ̀lú wa lánàá púpọ̀ gbogbo wọn dúró pẹ̀lú wa pé ọmọ ya àwọn ní ń bọ̀ wá sí Àgídìgbò lánàá ọlọ́mọsá bá wa dúró ti ọba wa Amiru Taqwa ọba wa sàlékún dáadáa ti sọ́ọ́dà tábó rẹ̀ fún wa kọ́dà ọmọ ìyá wọn níjàbúrò wọn ti ń bẹ ní Chicago ẹ̀rí nǹkan bó ti rí wa pẹ̀lú Amiru Taqwa lórí bàbá àwọn lájọ kó ti èmi lẹ́ẹ̀kan náà ló ti sáré ju nǹkan sí Mufti Jaqmal ó ti wá ó ní owó epo ní òun náà tún ọ̀dọ́ wálé òun náà tún ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n bá wa san wọ́n lẹ́san rẹ̀ ẹlẹ́lẹ́kẹ̀ẹ́ta ni alfa wa àgbà Akéwùgbà Gold bàbá Akéwùgbà Gold program bàbá náà wà níbi wáàsí bíi méjì wọn ní wọ́n ń kú lẹ́yọ̀ kan wọ́n sáré pa wọ́n fi ẹsẹ̀ kan dé ojú agbo ni so káwọn náà tó tún máa lọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí iná àtẹ̀yìnà kankan ẹni ọba máa kọ́ bá ń ṣe fún wa ọlọ́mọsá san wálé san alálùbáríkà torí wípé gbogbo wa ń jọ ń jẹ́ ọmọ bàbá Lágége ọlọ́mọsá bá wa san wálé san bisimilahi rahman rahim àtọ̀yìnà kalkausar. fasolli li rabbika wanhari inna shani'aka naam abtar amin. ayẹsẹ wa wọnú ọ̀rọ̀ báyìí. masha allah hayakumullah. ọ̀rọ̀ tí o béèrè yìí ọ̀rọ̀ náà fẹ̀ díẹ̀. Ọlọ́run jàre yín pé. ẹ̀ sì fẹ́ kọ́ ya torí tí òfin ni jẹ́ afẹ́ kọ́ ya ni pé ibi ọ̀sẹ̀ sí. ó ṣe bí ó ṣe sí. ó ṣe bí ó ṣe sí. hayakumullah. o ti yé wa kò sí bí lérí ibú bá ṣe lè wò ó yé lérí ibú tó o ti yé wa tó bá fara tó bá jòkó tẹ lérí kínkínní kódà wáyé pé kò jòkó tí wọn kàn ra súnmọ́ bọ́ bá lọ́ọ́ fèrè ibú tiẹ̀ bá wí o ti yé wa yọ kàn olórí rẹ tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ṣe ọgbọ́n mi yé wa hayakumullah. bó ti rí nu. àmọ́
àwa ṣàlàyé afẹ́kẹ́ bá wa ṣàlàyé bá ní àfi wèrè àbùkù ya rẹ̀ yọ lálàsẹ̀ ni ó lè sún jẹ́ pẹ̀lú àbí ká bá a sin ọ̀dà ẹ wá jẹ́ àbáyanjú ẹ̀ díẹ̀. ayakumullah. àkọ́kọ́ ń bẹ̀ ni pé Maulana Sheikh Adam radiyallahu ta'ala inú ọ̀rọ̀ tí mufti community sọ ẹ rí i pé tẹ bá wò rárá lérí mímbàrí ó ti yẹ wà wọn ẹ rí i pé ń dàbí ẹni tí kí la máa pè aya kan ní ń wà kíní kan shaytanu minal mas àwọn èèyàn ẹni ọba rántí aya wọn tọ́lọ̀ ń sọ pé ń bí ẹni tí aṣ-ṣaitọ́nù fi ọwọ́ kàn tí n bá ti ń sọ̀rọ̀ ẹ máa rí gẹ́gẹ́ bí ẹni tí. alladhina ya'kuluna riba. ọ̀rọ̀ òjò ọ farabalẹ̀ àyà yìí ṣe wàá mú dáadáa alladhina ya'kuluna riba ẹ̀wọ̀n kan torí pé rìbá ní ń jẹ owó rìbá ti ń gbà ńlẹ̀ lárúbáwá tí ń lè fowó kọ́ọ̀lẹ̀ Yorùbá gba owó òun ni mufti ilẹ̀ Yorùbá rábítà ó sì tí ìyẹn mufti òun wá lè fowó kọ́ mufti tí ń lọ lè jí fi gba owó lọ́dọ̀ àwọn Saudi ṣé ẹ máa pé tí ń jẹun rìbá nu haramu ní ń jẹ rìbá níta ara ń tà ń sọ náà nu. òbò ẹni ọba ti wá rìbá ní tí ń bá ti ń lọ lè fi orúkọ mufti ilẹ̀ Yorùbá àwọn àfa ilẹ̀ Yorùbá gbowó lọ́dọ̀ Lárúbáwá la yakumun illa kama yakumu alladhi daraba la yakumun kìí ṣe kìyàmà tàl kìyàmà bọ́ba ti dúó lérí mímbàrí ní rí bọ́ba dúó ojú tẹ́ ẹ̀ máa fi wò ní alladhi kama yakumu alladhi yatakhabbatu ash-shaytanu minal mazzi ó ti wá ẹ̀wọ̀n kan Ọlọ́run ó sọ pé ẹni ó ya wèrè àmọ́ ẹni èṣù ẹni tí ẹ̀wọ̀n kan minal mas yatakhabbatu ash-shaytanu ẹni ṣèyítánù kan ń fi ìkì lọ́ba lọ lè kọlù lọ́ba gbà mọ́ pé a wọ́n kò ń pera ẹ̀ mufti ilẹ̀ Yorùbá ọ̀yá máa sunkún. ọkùnrin ọ̀rẹ́ bá ń sunkún bòde. wọ́n bá ń sunkún bòde ní bá ń sunkún kí o wọ́n gba mufti o wọ́n jẹ́ mufti ilẹ̀ Yorùbá o wọ́n ṣe. tó bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ wo ṣẹ́kìlù rẹ̀ ẹ máa pe ẹnìkan tí yatakhabbatu ash-shaytanu minal mazzi. ó ti èyí ò dúró báwọn. ọ̀rọ̀ tó wá sọ nípa Sheikh Adam Maulana Sheikh Adam àkọ́kọ́ ni wípé kò sí ń tọ́kan Sheikh Adam nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Inshallah. ibi tá ti mọ̀ wípé yatakhabbatu ash-shaytanu minal mazzi kò sí ń tọ́kan Sheikh Adam. Bàdáṣe Adam ti kú láti 33 years. Abá ti lọ wọ́n ti parí iṣẹ́ àwọn ti lọ́ ti wọn. ó ti yé àwọn tó kù ń bẹ̀ bàbá wa tòní tó kù ń bẹ̀ bọ́ ọ bá fẹ́ attack bàbá wa tòní lọ́wọ́ attack bàbá attack bàbá tòní àwọn ọmọ bàbá wa jáde àmọ́ bàbá tàná ẹgbẹ́ njọ́ tí bàbá náà tí Sheikh Adam kú mélòó lọ́jọ́ eré rẹ̀ njọ́ náà nígbà mo lánàá Sheikh Adam kú tí dàáfà njọ́ Sheikh Adam kú ọgbọ́ ṣe kèsè kíni kèdàfà ntí ó fi mọ̀ pé mà pé kèdàfà toró lè máa ní ẹlòmíì lè máa ní àwọn máa ti dàfà ntí fi mọ̀ pé kèdàfà ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ń bẹ́ ń bi tí ń bá bàbá rẹ̀ kúrin sẹ́ kápẹ́ńtà lọ bí wọ́n bá ti kanlé ìyọ̀sọ́ àtàmọ́ ńgbà náà so ti gbọ́ mi yé naam ọ wá fi bàbá mudiru àwọn rábìtà lọ gbé mufti jáde àbí àwọn bàbá mudiru ni ẹnu wọn làwa ti gbọ́ táwọn àwọn wọn ti parí ẹnu rábìtà wọ́n ti bàbá kan pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó kọ tí wọ́n ti fún Sheikh Abdulrazak Izola ní mufti bàbá mudiru kan pé bẹ́ẹ̀ ni pípé tí bàbá mudiru gbé tọ̀ mufti tí rábìtà yẹn ni o ibi tí wàhálà ti dénú wọ́n á fi bàbá mudiru lẹ̀ wọ́n fi rábìtà lẹ̀ ọgbọ́ wọ́n á lọ lè àtàkì Maulana Sheikh Adam sẹ́ni pé gbogbo ẹni tó ṣerú èyí hùn yatakhabbatu ash-shaytanu minal mazzi ó yẹ káwọn fámìlì rẹ̀ wọ́n tọ́jú ẹ̀ wọ́n bá fẹ́ ràn án lọ́wọ́ ó yẹ kí wọ́n tọ́jú rẹ̀ ọgbọ́ àbílẹ̀ kéwú tó ti kéwú ọ̀nà méjì ló ti ké ọ̀nà kan ò ṣeé dé ó ti ilé kéwú tó ti kéwú ọ̀hún wọ́n gbọ́dọ̀ ṣe àánú rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ awùtọ́lọ́ mọ́lá àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Maulana Sheikh Adam
oni Sheikh Adam lọ sílẹ̀ Lárúbáwá ní Cairo ní Mazar wọ́n dá bàbá padà wálé ó ti yé ibi tẹ́ ti rí nu wípé kò bá ìtàn ọgbọ́ kò dúró gbọ́ ìtàn bó ní Sheikh Adam ti rí lẹ́nu àwọn àfáà rẹ̀ tó ti kéwú ọgbọ́ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ntí ọmọ nípa rẹ̀ ní sọ ni ǹjẹ́ alimari wà dùwù má jẹ hila ntí yẹn ọba sì mọ nǹkan òun dọ̀tẹ́ àwọn wàá sàlàyé Mọ̀lánà Sheikh Adam ti kọ́kọ́ sọ nbí rẹ́kọ̀dù ibi kẹsẹ́tì tí wọ́n wá sí nílẹ̀ yìí náà wọ́n ti ṣe nísàlẹ̀ kòtò bàbá Sheikh Adam sọ wípé kéwú tí mo ké mọ̀sọ́lá dára gidigbo Mọ̀lánà Sheikh Adam ní kéwú tí mo ké ilẹ̀ wa mo ti ké wọ́n ti wí nánu mọ̀ wá ni mo fẹ́ lè wo bí kéwú ti rí lọ́hùn mo ní wọn ó sì dúró ké parí hikayatan minhu gbogbo iná lẹ́ni kò sẹ́ni tí ò gbọ́ kẹsẹ̀tì náà nbẹ mídíà mo ní wọn ó sì dúró ké lọ́hùn Sheikh Adam nígbà mo débẹ̀ mo rí pé ó sì ń kankan bẹ̀ máa ọdún náà mọ̀ padà àfa àtọ́sọrú ẹ̀rí láyé mú un jáde. Masha Allah. kò wá sá àfa àkànní gbogbo Nàìjíríà yìí tó ṣáájú Sheikh Adam dé Azari ni dé Mazari. Radiyallahu ta'ala anhu. ọgbọ́ tó ṣáájú Sheikh Adam Dazari kò sá àfa náà Mọ̀lánà Sheikh Adam la kọ́kọ́ tó bá lẹ́nìkan tó ṣáájú mufti community mú òun tọ̀hún jáde kò bá jẹ́ lu rẹ̀ kò bá jẹ́ lu mi sọ òun tọ̀hún kọ́ sọ jáde Mọ̀lánà Sheikh Adam la kọ́kọ́ ẹ̀. bàbá wa wí bẹ́ẹ̀ bàbá wa nítorí bẹ́ẹ̀ mórí lé mórí ta ẹnìkan ò lè dẹ́rù kéwú bà mí tọ́rọ ni wọ́n ti ń kéwú kí Sheikh Adam ó tó dé àwọn èèyàn ti ń kéwú dáadáa kí Sheikh Adam ó tó dé kọ́nà àwọn tó ti ṣáájú Sheikh Adam lóòótọ́ wọ́n ṣáájú wọn lóòótọ́ àmọ́ gbà Sheikh Adam dé ó ti yé báwọn ní kéwú ní value. Masha Allah. ọgbọ́ ní kéwú ṣe kíni. ló ní value. ló ní value. àbá upgrade kéwú. wọ́n upgrade díẹ̀. mọ́tò ti wà á ti pẹ́ tẹ́ wá lè fa àwọn ìjàpá àjọ wọn àwọn oṣù àjíǹde ọ̀hún àtàwọn Mitsubishi àbíkílà mọ́tò kan. Mitsubishi bẹ́ẹ̀ ni àwọn mọ́tò ọjọ́ ọ̀hún. olójú ọpọlọ. àwọn tó yẹ pé kò sí èsì kò sí kan nú ẹ lè fi wé èyí tó dé nísìn yàrá máa lọ lè fi wé àwọn. Rolls Royce. àwọn wèrè mọ́tò tó dé nísìn. kò tiẹ̀ a gbọ́dọ̀ wá torí pé a fẹ́ bínú mọ́tò tuntun tí ń bẹ ń ta kẹwàá di jíìpù ńláńlá kọ́ máa lọ àwọn jíìpù ńláńlá tíjọba lò kẹ́ni kọ́ máa lọ kọ́ wá ní ha àwọn mọ́tò ti kọjá àwọn yẹri ń bẹ́ tọ́ wọ́n pè ọ́n wèrè wọ́n sì bọ́ sẹ́ni pé ọ́n wèrè wọ́n ní ṣé wèrè ní ni à ń sọ̀rọ̀ mọ́tò gidi àwọn à ń sọ̀rọ̀ yẹri ń bẹ́ tọ́ àwọn mọ́tò yọpá so bí nǹkan bá tiẹ̀ ní wọ́n bá tún ṣe ń tó tún dá ó ti pé ẹ̀ dàtà nánu àmẹ́ ìròyìn tọ́ra pé Sheikh Adam dé ni wọ́n sọ kéwú di ẹ̀kọ́. Masha Allah. ìbá ọgbọ́n táwọn ọ̀dọ́ máa kọ́ ni pé tẹ́lẹ̀ kéwú lé ẹni bá fẹ́ kéwú àmọ́ gba Sheikh Adam dé wọ́n sọ di rírọ̀ bàbá là kọ́kọ́ ẹni tó sọ wípé ẹ mọ́ ọmọ yín wá ikọ̀ ọlọ́dún mẹ́rin yóò sì dàáfà táàfà alárúbáwá ò ní sọ wípé mbolo ti wá òun ni irú àwọn bàbá ṣé òṣèlú sàádà ibtidayi níbẹ̀ lọ́wọ́ Masha Allah. sàádà ibtidayi iná níbẹ̀ lọ́wọ́ wọn ó ti yé báwọn kò sọ ọmọ lárúbáwá tí ó kó kubi tí wọ́n gbà kọjá bẹ́ẹ̀ làwọn bàbá wa Sheikh Raji Suleiman damallahu hayatahu Mọ̀lánà Sheikh Adam ló bíu di àwọn yìí bàbá lọ́wọ́ lọlẹ̀ la bàbá ní ẹnìkan ò lè dẹ́rù kéwú bá bàbá ń tọ́ yẹ pé kéwú tọ́ lọ́lọ́ndà ìmọ̀ alukurani àtàdísì ànábì àtẹ̀dé lárúbáwá yìí ẹ̀wọ̀ ọmọ Yorùbá àtẹ̀dé lárúbáwá ni ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n náà wú ọ̀rọ̀ ni láyé ìgbà náà tí gbogbo àwọn àfa rẹ tó ń wí àwọn náà ń bẹ láyé ńjọ́ náà àtàwọn àfa mi náà ẹ̀wọ̀ yìí àfa ti ń bẹ láyé ńjọ́ náà pẹ̀pọ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn kò sí ẹni tó kó ṣíṣe Ádámù lẹ́nu kájí Ádámù kó sẹ́nu padà èyí tó wíhun ó tó bẹ́ẹ̀. kálukú wọn náà wọ́n sì gbọ́ wọ́n yẹ lẹ́yìn fún kálukú wọn náà wọ́n máa ń pe bó ti rí nu. kò sí gbogbo wọn sàlámà fún Sheikh Ádámù wípé ń tà fún un àwọn ni mútàfà nínú gbogbo àwọn tó wọ́n ń wí pé wọ́n ti kéwú ṣáájú yìí ẹlòmíì ọ̀mọ̀jú ẹ̀ ọ̀mọ̀dá ẹ̀ ọ̀kan lọ. fíkíù nìkan ẹlòmíì mà ẹlòmíì àdìsí nìkan afáládìsí ni ẹlòmíì àfa òní tẹfsiri lásán náà ló mójútó àmọ́ Mọ̀lánà Sheikh Adam gbogbo ẹ̀ iná ni Ọlọ́run fi wọ́n àhátọ́ rẹ̀
látara agbára Ọlọ́run àti kúdúrà àti ìrádà rẹ̀ gbogbo ẹni bá sì jó mímọ̀ gidi tó bá jẹnu mímọ̀ tó orí náà rí mímọ̀ lóòótọ́ tí ẹ̀ gbójú kan ló fi ń wòran o kò sí ọba Sheikh Adam kò sí odò tó bá wọ̀ tó ní bá Sheikh Adam wájú mẹ́. bọ́bá bá ń sọ̀rọ̀ Sheikh Adam yìí máa dérí ẹlòmíì máa dàrú ntí ó dérí ẹ̀rú ni wípé àwa tọ́lọ̀ ń fún. alhamdulillah. ó ṣe jẹ́ Ìlọrin ẹlòmíì ń bínú Ìlọrin torí èyí hùn a máa bà mí nínú jẹ́ a tún máa pa mí lẹ́rìn fẹ́lòmíì tọ́jú ọmọ Ìlọrin náà tóun náà tún bínú Sheikh Adam. nǹkan rẹ ni ẹni tí ìwọ ló ní tó yẹ kí wọn náà ta rẹ tán náà bó o ṣe ń bínú Sheikh Adam tó o ṣe ń jọmọ Ìlọrin wọn náà wo bó o ṣe parẹ́ mọ́ Ìlọrin la. Inshallah. ọ̀ ń parẹ́ sí ni ọ̀gbọ́ ọ̀ ń parẹ́ onílé kéwú lóòótọ́ àmọ́ torí pé ò nífẹ̀ẹ́ aṣáájú tó o sọ wípé wọn náà fẹ́ dàbí rẹ̀ ọ̀gbọ́ torí pé ọ̀wá nífẹ̀ẹ́ rẹ̀ tó ń ṣe báyìí ó ń ṣe mọ̀jámálà ó ń ṣe nífàákù pẹ̀lú ẹ̀ ọ̀gbọ́ wọn náà wo bó o ti ń parẹ́ máa yé la látara bínú Sheikh Adam àti látara bínú baba Mutir ọ̀gbọ́ ẹni ọba nìyẹn wọn kó mú nkẹ́ dájú ọ̀kẹ́ nìkan. náà Mọ̀lánà Sheikh Adam ọ̀rọ̀ tí wọ́n sọ ní sínú kẹsẹ̀tì yẹn èmi gbọ́ kí n tó padà wá rí àkọọ́lẹ̀ lọ́dọ̀ kan nínú àwọn àgbà nínú ọmọ kí o bàbá Sheikh Adam nígbà tí wọ́n fẹ́ ṣe Eidu Arba'in li ta'sisi markazi nígbà tí wọ́n fẹ́ ṣe 40 ọdún tí wọ́n dá markazi lẹ̀ náà Mọ̀lánà Sheikh Adam ṣètìlá náà markazu ta'limi al-arabi al-islami bi Ajeje àbí wọ́n wá sọ pé fi 40 aman fi 40 aman ló ti wá wọ́n wá sọ bí ọ̀rọ̀ markazi sì bẹ̀rẹ̀ bí wọ́n ti ṣe wo àwọn jawalan káàkiri ìrìn àjò wọn bí wọ́n ti lọ mazari gbogbo bí tí wọ́n dé wọ́n ti bàbá sọ owó ẹ̀ ìgbà wọn wá dé masari ọ̀hún tí wọ́n débẹ̀ 1946 tí Mọ̀lánà Sheikh Adam lọ ntí wọ́n bá lọ bẹ̀ tí wọ́n fi sọ wípé mo rò pé àwọn àfáà rẹ̀ wọ́n kàn sọ fún wípé Ajé Adama ńgbà tí wọ́n lọ ó ti wà nǹkan pẹ́ tó fi padà wá wọ́n wá rò pé bóyá àwọn alárúbáwá wọ́n dá wọn padà ni ọ̀gbọ́ Oro ni in yattabi'u illa dhanna wa ma tahwa al-anfus òun tọ́kàn rẹ̀ ń tóró lọ́kàn àti tí ẹ̀mí rẹ̀ sọ fún wípé wí eléyìí jáde àwa kò sí lẹ́nu pẹ̀lú ẹ̀rí tọ́ra àwọn ọmọ Ádámà máa lẹ́rìí ni torí bàbá tiwa máa mú ẹ̀rí wá. náà tó bá lọ wo tíratawi tí bàbá Sheikh Adam sọ ọ̀rọ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ markas tó bá lọ lè wò àwọn àfa Azahari nígbà Sheikh Adam débẹ̀ wọ́n bi Sheikh Adam wípé ọwọ́ akéwú Sheikh Adam ni mo wá ké àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́ wo ti ń bẹ lára mi náà ti ń gbé bọ̀ tó bá yẹ pé ẹ bá ní ní tẹ́ fi kún ẹ fi kún tí o bá ṣe ní tẹ́ fi kún ẹ yọ̀ǹda mi máa lọlé mo wá ní tí mo fẹ́ gbà lọ́wọ́ yín nítorí mo torí ẹ̀ wá nù nǹkan méjì mo torí ẹ̀ wá inú kí n ti ń bẹ lára mi kẹ́ ẹ fi kún tẹ́ ẹ bá wò tẹ́ ẹ ṣe ikhtibar tẹ́ ẹ ṣe gbìdánwò mi tí ọba wa jásí pé ẹ ní tẹ́ ikún ẹ yọ̀ǹda mi àmọ́ mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yín kí n tó lọ. Mashallah. náà gbogbo àwọn àfa wa jókòó lẹ̀ àwọn màwádùú tí wọ́n wá sẹ́ẹ̀tì sí Sheikh Adam àfa kọ̀ọ̀kan mọ́dà kan subject kan àfa kan subject kan àfa kan subject kan àfa kọ̀ọ̀kan pẹ̀lú subject kan yìí ẹyọ kan tó ń mọ̀ jù láyé nu tí kò mọ̀ mí ètò ọgbọ́ eléyìí tẹ̀fsírì lọ́mọ́jù lòun mójútó eléyìí mójútó fíkíù eléyìí mójútó àdísì eléyìí mójútó tẹ̀júdì àfa kọ̀ọ̀kan pẹ̀lú subject kọ̀ọ̀kan tó yẹ pé náà ní ń hó lérí rẹ̀ tó bá jí lójú oorun òun ní ọmọdé alẹ́ wìrì tí wọ́n ti yà àjẹ́ sórí subject kọ̀ọ̀kan yìí mufti community mo rò pé òun náà máa gbọ́ báyìí bí ọba sì gbọ́ ẹ bá ń gbé sọ́dọ̀ rẹ̀ ọgbọ́ kọ́mà wípé ń tóun sọ lérí mímbàrí òun irọ́ ni ń sọ buhtanun kidhiban wa buhtanan
wọ́n wá jókòó bí gba conference wọ́n wá jókòó báyìí ẹni tí ó wà dájọ́ wọ́n náà bẹ́ńkálẹ̀ Mọ̀lánà Sheikh Adam wọ́n wá jókòó báyìí wọ́n bá ti wá kọjú sí oní tafsir tó bá ti béèrè nǹkan lọ́wọ́ wọn nígbà tá a béèrè nǹkan yẹn ọ̀kan bàbá ó sì dáhùn 10. Masha Allah. Wọ́n kọ kalẹ̀ pé alìjẹ̀nú eléyìí ṣe yàn excellence wọ́n bá tún léyìn wọ́n fi kíw wọ́n bá béèrè ntọ́ bá àwọn jìnnàjìnnà ni wọ́n ń gbé wá kìí ṣe tòsí kìí ṣe à ń béèrè ọ̀rọ̀ kúlú aláwùkọ́ àṣẹ àríla pé wọ́n náà ìwọ́n tó ń pé àwọn àlù yín gba PhD àbí kí náà àwọn àlù àwọn gba ọ̀là àwọn àlù àwọn gba PhD wọ́n gba àwọn kan gba kí ló kọ́ rẹ̀ ẹni wọ́n bá gba PhD sọ ń tọ̀ ń kó o sì mú PhD rẹ̀ wáyé kó mú jáde báyìí. Káwa náà wá sọ sáà ní ká máa da masáìlú bò. Káwa kò ń tọ̀ ń wá nítorí báyìí mú un gba PhD ń bẹ̀ ni. Á da masáìlú bò. Àbúrò pàṣẹ àríṣe ìbàjẹ́ ni bó ti wà láti ọdún ìhóhó over 1000 years bó ti wà òun náà ló sì wà dèsè digbidigbi ó tún jù bẹ́ẹ̀ lọ. Ìmáṣe bẹ́ẹ̀ náà ni. Wọ́n wá síbẹ̀ fún Mọ̀lánà Sheikh Adam àwọn nìkan la ní ọmọ àfáà tí ò kéwú ńlẹ̀ Lárúbáwá kò kéwú Lárúbáwá ọgbọ́ ó sì gba sàtífíkẹ́ẹ̀tì Lárúbáwá ó ti ń bẹ nù kí là ń kó àkọọ́lẹ̀ Lárúbáwá lọ́dọ̀ wọn lọ́hùn inú àwọn tí wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì wọn lọ́wọ́ Mọ̀lánà Sheikh Adam bẹ̀mẹ̀ láì kéwú ń bẹ ẹ̀sáàmù lásán ni wọ́n lọ lè ṣe ń bẹ wọ́n kéwú ní ilẹ̀ Yorùbá yà yìí lọ́dọ̀ àfẹ́sì wọ́n kú mbẹ́ baba Sheikh Umaru Agbaji wọ́n kú mbẹ́ Sheikh Adam Namaji wọ́n wá kéwú mbẹ́ wọ́n wá lọ lè ṣe ẹ̀sáàmù lọ́hùn wọ́n dárú ẹ̀wò tá ń dárú ẹ̀wò mọ́ láti gbà náà láti 1946 wọn dò ní talẹ̀ ní tó ṣe rú ẹ̀ mọ́ àwọn nìkan náà wọ́n á ṣe lákọ̀ọ́kọ́ ẹni mi ò sì tún kò rírú ẹ̀ ṣe tìṣe náà. baba wọn wá jókòó kọ́sìm wọn ìfẹ́ yíya ní ìfẹ́ wọn ránṣẹ́ bí wàtá ń ṣe fàájì báwọn. ó dàbẹ́ bàbá ó dàbẹ́. wọn mo ti ya lùúnjò ní àwọn èèyàn ti wá bẹ̀ nígbà ẹ̀dákun. Oro Jaqmal máa le. Oro Jaqmal ẹ̀dákun ẹ̀ má jọ ẹ̀dákun ẹ̀ filẹ̀ àti wá filẹ̀ àmọ́ àṣàlàyé tí ò yé fún kò lè yé àkọlẹ́kọ̀ọ́ tí ò ní àti tí ó mà ó ti yé wọn kálukú wá ṣe bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Adam wọn wá dá gbogbo àfa tí ń bẹ̀ lóhùn tán kọ̀ wá sí sọ́bjẹ́tì ẹ̀yọ̀ kan tí Sheikh Adam fèlè gbogbo sọ́bjẹ́tì olùsí ọwọ́ ara tiẹ̀ ilé kéwútọ́ ọlọ́ọ̀lọ́ ọ̀hún gan kí ló gbé jáde mẹ́ẹ̀ sátífíkẹ́tì rẹ àbí kí ló máa pè rìsọ́ọ̀tì. nàtíjà rẹ. èyí tó gbé jáde náà sí gbogbo ayé kárí ń tọ́gbà. àwọn ará wa síbò àbí kí ló máa pè iná lẹ́bàá ń bẹ̀ lè bá nǹkan gidi bẹ́ẹ̀. red biro. àwọn red biro. wọ́n á paasi báwọn. ntí wọ́n wá kọ̀rí tí wọ́n fi fún wọn ní sátífíkẹ́tì. wàbàdà hamdillah. wọn lẹ́yìn gbàtà dúpẹ́ fọlọ́n. wasalaatu wasalaamu ala rasulillah. àwọn àfa aṣahari àwọn ní o ti bá wọn àwọn àfa aṣahari àwọn ni wọn kọ́ o kìí ṣe iṣẹ́ Adamu lọ kọ́ kìí ṣe àwàlà kọ́ àwọn àfa aṣahari sátífíkẹ́tì tí wọ́n fún Mọ̀lánà Sheikh Adam ìjásà tí wọ́n fún wọn ó ti yé pé wọn náà ti dà fà kò sí ń ta kọ́ mọ́ ntó gbé wọn padà dé tí òjì wọn pẹ́ nù ń gàmà yí pé wọn ọ̀pẹ́ tí wọ́n yé dé ni kọ̀mọ́ ntọ́fà rè wọ́n ti local government community yàrá ó ti kó local government láti fi jọ sátidé ló ti kó local government wọ́n já sí community bí ọba wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sọ di mufti agboolé hayakumullah yóò tún kó community hayakumullah tí ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wá kọ pé wàbáàdà alhamdu wàbáàdà hamdulillah wasalaatu wasalaamu ala rasulillah salatu fa annabi Muhammad. faqad istama'na li Sheikh Adam. ẹ̀wọ̀n gan faqad istama'na li Sheikh Adam Abdullahi al-Ilory al-Ilory. àkọ́kọ́ ọjọ́ tí àwọn aṣáàrí ọkọ̀ mọ tí wọ́n ń pè ní Ìlọrin Sheikh Adam lọ́kọ́jú wọn mọ̀ wọn lọ́kọ́jú wọn mọ̀ tí pé ìlú kan ń bẹ ní Nàìjíríà tí ń jẹ́ Ìlọrin. wọ́n ní àti dẹ̀ ti gbọ́ gbogbo ntí Sheikh Adam Abdullahi al-Ilory ntí wọ́n wí àti dẹ̀ ti gbọ́ ní Nàìjíríà láti Nàìjíríà
durusan fi ulumi tafsiri. Ẹ̀wọ̀n kan àwọn subjects àwọn oríṣiríṣi mímọ̀ àwọn ẹ̀kọ́ inú àwọn ulumi tafsir alakoko barabalẹ̀ alakoko nu wal hadith adan wo bi tafsiri ọwọlé ọpaasi yẹnyẹn ibi tafsiri wọn fún mẹ́à fi mẹ́à wal hadith wọn débi hadisi nígbà tá a tún gbé lọ ọ̀ndà ti hadisi ajusinu odò hadisi ọwọ́ ẹ lọ ọgbà mẹ́à fi mẹ́à wal fiqhi atukpo mẹ́ atugbe sí fikiwu tí wọ́n ń wí pé wọn ò kí wọn ò máa fikiwu mẹ́rẹ́gàsì pé wọ́n yẹ kí fikiwu mẹ́ lóga nìkan wọ́n máa ké mẹ́ fikiwu ní Sheikh Adamu tó paasi yìí wa usulil fiqhi àti usulul fiqhi wa tajwid náà wọ́n paasi mẹ́ wal akhlaq wọ́n paasi mẹ́ wal mantiq wọ́n paasi nínú mantiki wal bahthi ẹ̀wọ̀n gan inú báàsù wọ́n paasi mẹ́ wal munadhara wọ́n paasi mẹ́ wat tawhidi wọ́n paasi mẹ́ wan nahwi wọ́n paasi mẹ́ was sarfi wa ulumil balagha wal arud wal qafiya mélòó ni bá ń ka gbé lákùnbá mẹ́jà máa tún ka kàkàyè subject tí wọ́n sẹ́ẹ̀tì sí Adam. Number 1 tafsiri hadith odi méjì fiqhu odi mẹ́ta usulul fiqh 4 tajwid 5 akhlaq 6 mantiq 7 al-bad 8 al-munadhara 9 at-tawhid 10 an-nahwu 11 was-sarf 12 ulumul balagha 13 wal-arud 14 wal-qafiya 15 subjects kéèyàn paasi 15 subjects Mọ̀lánà Sheikh Adamu paasi gbogbo 15 subjects ọgbọ́ hayakumullah léyìí tí àwọn àfa kìí subject yà ń ṣe ń gbé egun fa àbí kí la máa ń pè é bẹ́ẹ̀ni àwọn àfa àjòkó báyìí ó tiẹ̀ wọ́n kọ́ bala Mọ̀lánà Sheikh Adam wọ́n ṣe mọ̀ kọ́ bala wa bàbá wa ń dá gbogbo wọn ń dá wọn lóhùn wọ́n ti wá àwọn alárúbáwọn yìí ti wá sọ ọ́nà wọn á rí i pé eléyìí kú ní ọ̀rọ̀ wípé bóyá àbí eléyìí kéwu ọ̀rọ̀ àbí wípé bóyá ilmu ladùn ní lọ́lọ́run fẹ́lẹ́ yìí bóyá fúnra Ọlọ́run ló nu eléyìí torí eléyìí kọjá ń tá pé Nàìjíríà ló ti gbé wa. ayakumullah. ń gba àwọn akáwé bẹ̀ tán. wafaqna ala mablaghi ilmihi biha. ala mablaghi ilmihi biha. wọ́n ẹ̀wọ̀n kẹ́ wafaqna ala mablaghi ilmihi biha. a rí wípé gbogbo ìmọ̀ subject mẹ́ẹ̀ẹ́dógún yìí gbogbo ẹ̀ ó jindonu rẹ̀ kì í jẹ́ pé tètè gbogbo ẹ̀ lọ wọnú odò sàlẹ̀ lọ. waqadarna fahmahu wa qudratahu. waqadarna fahmahu àgbọ́yé rẹ̀ afún ní awé rẹ̀ àbí kí lè máa pè wọn Yorùbá ti ń gbé fún afún ní prestige ó ti fahamu rẹ̀ ó múnádóko nbọ agbé fáàmù rẹ̀ wò àríkó jiná yẹ korokoro wákìní. wa qudratahu. àti kúdìrà tàtọ́lù kí là ń pè é al-ittila pé eléyìí ó ń ka nǹkan kó gbé e sérí kó eléyìí òun àjẹni gbogbo ẹ̀ láti. qadarna fahamahu wa qudratahu ala afhami ghayrihi hadhihi al-umur. àwa rí wípé àwọn ìmọ̀ sọ́bjẹ́tì mẹ́ẹ̀ẹ́dógún yìí ó ti yé wa wọn. Sheikh Adam Abdullahi Ilory àti tẹ́sì àrí wípé eléyìí balance ó lè kọ́ àwọn èèyàn táwọn èèyàn tara rẹ̀ ní ìmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún yìí òun gan ó lè sọ àwọn èèyàn di àfa látara subject mẹ́ẹ̀ẹ́dógún yìí. wa isalu haqa'iqiha ila adhanihim. yóò sì lè máa mú àkọ́-ikú rẹ̀ èyí tó jẹ́ ògidì inú mímọ̀ yìí yóò lè máa jù sínú làákàyè àwọn ọmọ àlù rẹ̀. وانتهى بنا الرأي إلى أنه من حيث المقدرة على الفهم والتعدية يعلو مستواه قليلا عن مستوى السنة الثالثة من القسم الثانوي في الدراسة الأزهرية. انتهى بنا الرأي. نgbà parí gbogbo ìfi orí korí. إلى أنه من حيث المقدر على الفهم. nípa fahamu tí Sheikh Adamu ní bó ti lágbára tó yìí. والتأدية. àti lè máa dá padà sẹ́ẹ̀ máa pé ẹlòmíì ní fáàmù àmọ́ kò ní tádíà ẹlòmíì lè há nǹkan ó lè gbọ́ yé àmọ́ ká present ẹlòmíì ò ní ẹni yìí Sheikh Adamu yìí ó ní àgbọ́yé gẹ́gẹ́ bá a ti rí yìí àgbọ́yé rẹ̀ lágbára ó jìnnà ó tún wá ní ká lè dá padà ká lè gbé kalẹ̀ fáwọn èèyàn ká mọ àlàyé ṣe ká mọ wí ká kọyàn kó yéèyàn eléyìí kọjá.
ya'lu mustawahu mustawa Sheikh Adamu yìí tó wá dọ̀ wá pé òun wá kéwú yìí mustawa rẹ̀ tún gbé pẹ́ qalilan an mustawa sanati thalitha min al-qism ath-thanawi fi dirasati al-azhariyya ẹ̀wọ̀n gan inú zanawi zaliza zanawi ti dirasa azhari ó ti yé báwọn téèyàn jáde zanawi ń bẹ̀ ọgbọ́ eléyìí tó kọjá ẹni tá a pè ó tún mú wọnú sànàwí pẹ̀lú kéwù jámíà iná ló gbé wá láti ilé kìí ṣe kéwù sànàwí ó ti yé báwọn kéwù jámíà ló gbé kú òǹlu rẹ̀ láyè lọ jámíà òun ló gbédè yàyí ní tó gbédè yàyí kọjá ní tó lóun fẹ́ gbà lọ́wọ́ wa ìtumọ̀ rẹ̀ nù ni rahimallahu al-allama al-Ilory bọ́bá yẹ pé àbá wa parọ́ ni mú ẹni ó tó jáde àtàlán nígbà bàbá náà ti wá kú gan wá mẹ́ni ó tún lè bá títí dòní ọgbọ́ àwọn alárúbáwá ní sọ bí azhar nínú o wa yumkinu an nujizahu ibi tó fi ṣe fáàrí pé o ti kéwú níbẹ̀ bàbá ti wá lọ tí wọ́n ní kéwú tí ń gbé bọ̀ láti ilé kéwú jámíà ní kìí ṣe kéwú yunifásitì ní kìí ṣe kéwú secondary school eléyìí tó wọ́ tó wádọ̀ wáyé o ti jáde jámíà o jáde yunifásitì kò tó wáyà yìí yàrá mo lè jáde nǹkan ní àyèmá tó gbé wáyé kọjá máa ọ̀dọ̀ tiwa yẹn naam wa yumkinu an nujizahu fi dawi hadhihi al-ma'lumat gbogbo ìmọ̀ tá a wá kalẹ̀ tá a ṣe tá a béèrè lọ́wọ́ rẹ̀ yìí yumkin an nujizahu tó sì máa tọ́ paasi yìí yumkin an nujizahu wọ́n forí korí nu o gbá ọ̀dà kí a fún ẹni yìí ní ká fún ní sàtì. bi tadris fi biladihi. pé ìwọ yìí ti lè ká fún ní ìjásà pé ìwọ yìí ti lè kọ́ yàn lù yín o ti dàáfà o ti perfect o dẹni tó lè sọ àwọn èèyàn dàáfà táwọn àfa ńlá ńlá ọmọ jáde lọ́dọ̀ tiẹ̀ náà. fi biladihi. nílùú rẹ̀ tó ti wá ní. fil ulumil madhkura. nínú àwọn ìmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún tí àwì àwọn àmọ́ mi ń bẹ́ ńlẹ̀ tí Sheikh Adamu kó lọ tó wọn ò béèrè o. Hayakumullah. wọ́n kọ́ àwọn míì lọ́wọ́ tí wọ́n ò béèrè. wọ́n tó tọ́jú àwọn yóò akramakumullah. ẹ ti wá o. Hayakumullah. naam. wallahu waliyyu tawfiq. báwọn ibi wọn parí ọ̀rọ̀ sínú ó ti bá wọn ọ̀yá wa nǹkan níbo ni àwọn tó ṣe tawqi àwọn dà hadrata shaykhain Shiblu Yahya al-ustadh بكلية اللغة العربية àkọ́kọ́ nù وعثمان مريزي الأستاذ بكلية الشريعة وهم الموقعان àwọn méjèèjì ni wọ́n ṣe tawqih àwọn ni wọ́n sáyìn àwọn tí wọ́n sáyìn sàtì Mawlana Sheikh Adam ẹ̀wọ̀n kala hadhihi shahada àwọn ni wọ́n sáyìn wọ́n wà káà shahada Mawlana Sheikh Adam min ulama al-jami' al-azhari inú àwọn àfà Jami'a Asia University Azhari àwọn ni wọ́n sáyìn rìsọ́ọ̀tì Sheikh Adam wọ́n sáyìn shahada wọn sátífíkẹ́ẹ̀tì bàbá wọ́n sáyìn ní Asia àwọn àfà àgbà Azhari ni wọ́n sáyìn rẹ̀ ó ti bá wọn Sheikh Jami' al-Azhari Mustafa Abdulrazak náà ọdún yìí ń jẹ́ 1946 àbí náà lọ jẹ́ ní miladiya ní miladiya ó jẹ́ June kan àbí ní miladiya June 29 1946 June 29 1946 kí Mufti local government àwọn community tí ó padà di Mufti agboolé bàbá rẹ̀ láìpẹ́ yìí kọ́ lọ lè mọ̀ pé June 20 kí ló pé June 29 1946 iná lélẹ́yìí ṣẹlẹ̀ ni wọ́n sáyìn ẹ̀wọ̀n gan àgbààfà méjì lọ sáyìn Sàádà Mawlana Sheikh Adam wọ́n ní wọ́n máa lọ lè dálẹ̀ bàbá Sheikh Adam tọ̀ ní tí mo wá tọrọ náà nù pé ṣe yọ̀ǹda fún mi kí mi náà lọ lè gbé kí n lè dárú ẹ lẹ̀ wọ́n làwọn yọ̀ǹda ìmọ̀ yìí ni Sheikh Adam kóde ni wọ́n fi pilẹ̀ markazi ìmọ̀ tá a wí yìí táwọn aṣáárí sọ wípé eléyìí ti kọjá tí àwọn fi kún òun ni Sheikh Adam fi pilẹ̀ markazi tí markazi fi dàgbò ṣe dàwọn ní gbogbo àwọn tí wọ́n lọ bá Sheikh Adam pé irú rẹ̀ wu àwa náà báwa náà dálẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá láwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ti bá àwọn tó máa ń mọ̀ àwọn tí ọmọ ọmọ àwọn tó máa wọn táwọn ọmọ wọn ọmọ tí wọ́n gbàgbé gbogbo wọn gbàgbé àmọ́ Ọlọ́run ọba ọgbàgbé olóore ara ìgbàgbé olóore òun ló jẹ́ ọjà sí pé mùdírù náà ni kó wá ń lé ni wọn báyìí
Allah jalalu hayakumullah ìpínpín bá pín àwọn náà kó wọ́n lé mú ọ̀báyìí Allah jalalu so ti gẹ́ẹ̀sì inshallah òun nù ó fi mọ̀ ìpele yẹ sọ̀rọ̀ no bi ti den se kíní yìí tó bí markazi ni markazi jẹ́ center of knowledge tó fi jẹ́ center of knowledge no bil ulumi wan nizam wal amal mẹ́tẹ̀ẹ̀ta al ulum an nizam àti amal Ash'ari wọ́n ti gbà wá bàbá ní kíni Sheikh Adam rí gbà wá l'Ash'ari nígbà wọ́n lọ tí wọ́n nígbà náà wọ́n padà ní wọ́n padà ìmọ̀ tí wọ́n kó lọ l'Ash'ari ní wípé kò sí táwọn ò fi kún mọ́ eléyìí pọ̀ kọjá ntí àtúnpá fi nǹkan kún àmọ́ tí wọ́n gbà wá lọ́wọ́ òun bil ulumi wan nizami wal amal. bil huda wa thana wa kidha qawmana min ama khalisa qawmana wa mina tata kullil hima bil ulumi wan nizami wal amal lizama ẹ̀wọ̀n kan Sheikh Adam lizama òkè náà lẹ́ẹ̀ máa bá markasi títí ayé. Allahu akbar. ọba ní ọ̀fẹ́ ṣe kínní gbé ẹlòmíì jáde ó gbé fọ́tò rẹ̀ wá káwò ó gbé sẹ́gbẹ̀ ara wọn náà yí rẹ̀ orí wo ni ọmọ wípé irin wúwo ju rin lọ ni. kéèsì kanu kéèsì àfa rẹ̀ tó wá ní àfa àwọn. sọrí ti àfa àwọn àfa wọn a ní sọ̀rọ̀ lórí tiwọn ọgbọ́ òun ni ọmọ ọsàn ẹ mà pé kò ní ìpìlẹ̀ bó ti wà yẹ kò ní ìpìlẹ̀ gidi ìmọ̀tọ́ fún wa pé ìgbéra ni. bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀. ìbéra àwọn ìbéra ṣeré sáwọn kọ́ ni wọ́n máa pè táwọn afẹ́ ni yóò dà fún ọ táwọn kò ní dà fún ọ. ẹ lọ́kẹ́ ìgbéra ẹ má bínú torí ọlọ́run. àkànbí àwọn mọ́rí bá ti kéésì yóò dà fún ọ títí wọn ni kò ní dà. ẹ má bínú ẹ̀yin ìgbéra. náà sẹ́ni bó ṣe wá wà ní o ti yẹ bá kọ́ síìmù ayakumula bó ti wá wà ń ogun táwọn wí kò lè understand yẹ kò lè yé. kọ̀ wá sí bàbá tó ṣe gbé jáde tó lè fi wípé òun ó fi takù bàbá Mudiru. o ti yẹ báwọn ṣé bàbá tiẹ̀ ló gbé jáde ni àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí fámìlì rẹ̀ kò sí. ọwọ́ wò pé ta ni mo lè tì. ọwọ́ ọ̀dọ̀ àfa rẹ̀ tó ti wá kéwu ìdàdíyà marhala ìdàdíyà náà ló ké bẹ́ẹ̀. ọ̀tọ̀ ni bí ó ti ké sí sòtòjì. ọ̀tọ̀ ni. ibi ó ti ké ìdàdíyà ni bàbá wa ti ń sọ wípé àwọn òfin kẹgbẹ́ Mọ̀lánà Sheikh Adam. wàlẹ́ alùkù wa ọlọ́run bá wa kí àwọn bàbá wa. náà bàbá náà mọ̀ wípé àwọn ò súnmọ́ Mọ̀lánà Sheikh Adam wàláyé wọ́n sì juwọ́ lẹ̀ wọ́n sì gbà. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa gbà. àwọn bàbá gbà. inú gbígbà ọ̀hún ọlọ́run fi ní kí àwọn èso ńláńlá tó dá ọ jáde lára wọn torí gbogbo àwọn tí wọ́n bínú Mọ̀lánà Sheikh Adam ńgbà náà àwọn náà rẹ̀ sọ gidi. àwọn bàbá náà ń bẹ nínú àwọn tí ọlọ́run ní wọ́n gbà wípé eléyìí pọ̀ kọ́dà nínú gbígbà níjọ́ Mọ̀lánà Sheikh Adam wá sí tí wọ́n wá sí wò lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulrahman Abdulrazak tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ kéwu wọn markazu Sakawi ní wò níjọ́ tí ìyá bí ìyá wọn àbí nǹkan ló kú bàbá Sheikh Adam wá lọ́dún náà bàbá tí Mufti community kéwu ń bẹ tẹ́ ń sọ wípé òun fi àgọ́dọ̀ àwọn jọ Sheikh Adam lọ àwọn Sheikh Adam tó wọn tí wọ́n ń wí yìí bàbá náà ń bẹ nínú àwọn tí wọ́n lọ lè pàdé Mọ̀lánà Sheikh Adam lẹ́yìn láti kó tó wọ Ìwó bí ìgbà tí èèyàn bá ń bọ̀ wá lọ́rin táwa lè pàdé àlejò lẹ́yìn ń kọrin kó tó wọ̀lú táwa sìn wálé bàbá náà ń bẹ nínú àwọn tán lè pàdé wọn àkọ́dà wọ́n sílẹ̀kùn mọ́tò Sheikh Adam wọ́n sílẹ̀kùn mọ́tò fún àfáàgbà wọ́n sì ń wí pé àfáàgbà dé ẹ máa wọlé àfáàgbà àmọ́ bí èèyàn bá pe Sheikh Adam láàfáà àwọn àbá àfáàgbà Mọ̀lánà Sheikh Adam ni rárá o bàbá máa bọ́ kalẹ̀ Sheikh Adam máa bọ́ kalẹ̀ pé àwọn mi sáfà yìí ó ti yé so tó fi mọ̀ yìí kí báwọn bàbá yẹn ti ṣe pẹ̀lú Sheikh Adam òun kàn fẹ́ dídà ó fẹ́ dọmọkọmọ ó fẹ́ fi wá lè kọlu àwọn àgbàlagbà ní òní jí á lọ sí agbárin yìí naam èyí tí ó wá parí a ti sọ fún báwọn ó rí pé nísìnyí ó rí pé kò sí èébú kò sí gan ayé bẹ́ẹ̀ kọ́ ni ó rí pa àyálù àlàyé ni ẹni tí ò yé òun la fi yé wọn ọgbọ́ ẹni tí ò ṣe kíni wàláhì la fi yé
aka ṣàlàyé ẹ̀ fún ni wípé ọ̀rọ̀ tó pa pẹ̀lú Maulana Sheikh Adam òun rèé náà mufti tó lóhun jẹun kí ló ní tí èyí kí tí èyí náà kí ní tí èyí gbé ìjọ tó ti lóhun jẹ ọgbọ ọ̀rọ̀ wo ló dá sí ọgbọ kí ló dá sí fàtiwá wo la rí kí ló mọ̀ ẹni wọn wá fi jẹ tí rábìtà fi jẹ Sheikh Abdulwasiu Ìṣọ̀lá aba Qasim la ilaha illallah al-ilmu nafsu kéwú tí ń kọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ń kéwú ìmọ̀nù méjèèjì lọ papọ̀ àti máa tìwé àwọn ẹ̀sẹ̀ máa dúpọ̀ àwọn olè ìṣẹ̀ṣẹ̀ sí wáyé kì náà wọ́n sọ pé àlọ́ ẹ̀sẹ̀ sí wáyé kì ni láìpẹ́ yìí ẹ sọ bẹ́ẹ̀ lánàá ẹ̀sẹ̀ sí wáyé kì ni kó wọn jiyàn kó wọn ẹ̀sẹ̀ sí wáyé kì tó náà ẹ̀sẹ̀ fẹ́ múra bó lòun ó ṣe wá pé òun náà fẹ́ fi ìwé kún kí ló kọ rẹ̀ ìlú mélòó lòun ti lọ ṣé Abdulwasiu Ìṣọ̀lá òwòlú táwọn ti dé àwọn mọ̀tàmárà ti káàkiri gbogbo ayé láyé lérí mímọ́ gbogbo ẹ̀ wọ́n sì ń sọ fún wa tó ń kálukú rí kò sí rọ́ńbẹ́ èyí tó wọn lọ ń gbúgbá èyí tó ń lọ nígbò èyí tó ń lọ lọ́gbọ̀n gbogbo ẹ̀ ni wọ́n ń sọ gbogbo bí wọ́n ti jọ pàdé pẹ̀lú àwọn àgbààgbà àfà àwọn tàwùsá ni àwọn ti lárúbáwá ni òun wọ́n gbá gbogbo àwọn tẹ́ndà tí ẹ̀ dà tó tẹ́ndà ọkàn ayé ni mímbà lọ wọn sunkún eri búkì wọ́n ní ọ̀tẹ́ndà tó ṣe ibi tí wọ́n náà lọ tẹ́ẹ̀sì jọ jòkólẹ̀ kọ́dà bọ́ jẹ́ pé àìsàn pọ̀ tí lọ bá ń ṣe mẹ́ o ti àwọn sunkún lérí mímbà rí. ẹgbà mi ò ọmọ ẹyẹ mi jẹ. èmi ọmọ rú gbórú nǹkan báwọn kọ́ sí. kí lẹ́nu ẹkún eribu ti ń sun kìdí sí. ìlàlá. wọ́n pè yẹn ju ọ̀rọ̀ oní díẹ̀ ní ṣé díẹ̀ wọn lérí ra ni. wọ́n bá sì dá ọ lójọ́ bá ń kọfẹ́ gbé rẹ̀ yẹ̀wò ni ṣé bá yẹ wà ńlẹ̀ máa bọ̀ wá kápá ayé wà nù márkàsì tá a fi lẹ̀ fún yín. àwọn òjòkó láàmà wò yín. bẹ́ẹ̀ni àmọ́ mufti community mufti rabita àti mufti rabita àwọn méjì fẹ́ wọ́n sì gbé sí media ogun nkálukú owó wọ́n wo yẹn tó wọ́n láì fúnjọ́ náà tí wọ́n fẹ́ wu ẹ̀sìn rẹ tó ṣe àti bó ṣe lọlé pẹ̀lú ẹsẹ̀ rẹ tí ó wọlé. kí bàbá mudiru o tó sọ wípé ó dá mi lójú ni bàbá ní ó dá mi lójú ni bàbá ti gbé nǹkan yẹ̀wò ni wojọ́ tí bàbá yìí ti ń bẹ pẹ̀lú bàbá mudiru wọ́n jọ ń lọ gbogbo bí wọ́n lọ káàkiri ni mudiru ti di pé àwọn eléyìí ṣe eléyìí jiná ọgbọ́ bàbá mudiru ọlọ́mọsá àjárí bàbá náà pé bàbá náà wọ́n yẹ sẹ́ni tí máa fọwọ́ boore tọ́lọ̀ ń bá ṣe fọmọlá kejì ó ti yé báwọn ó rà bá sórí fẹ́ lómi tí ó ma bọ̀ mudiru ò ní rí nkankan kò sí pọ́jọ́ ọmọ sí Abdulwasiu yẹ sọmọ ya wọn wọ́n yẹ sọmọ bàbá wọn wọ́n yẹ sọmọ Sheikh Adam wọ́n yẹ sọmọ ya wọn wọn ò kéwù markas wọn ò kéwù furu rẹ̀ wọ́n yẹ tó sọmọ Ìlọrin Maulana sì wò wípé ntọ́lọ̀ ń fún yìí àti wàhálà tóun náà ń ṣe tó jẹ́ pé orí fídì mímọ̀ yìí lọ́wà tí sì ń káàkiri gbogbo ayé tó ìjọba Yorùbá tó sì wà nù rábítà eléyìí tó kí ọjà tó ní tí wọ́n fi gbé ẹni yìí sì ní ọwà businessman ni bàbá yìí ọ̀tọ̀ ní tó ń mójú tó pé mufti ẹnu gbà tí wọ́n pè kéde mufti ilẹ̀ Yorùbá yìí nísìn sí Abdulwasiu yóò ríbi jáde bí ti tẹ́lẹ̀ mọ́ àbátá wọn jáde ń lọ business lọ́la wọ́n kíní yìí gan ó mú bí sí bọ̀ tóun ti bẹ́ẹ̀ ń bọ̀ jẹ́ pé iṣẹ́ ẹ̀sìn ni bẹ́ẹ̀ni ìmọ̀ rẹ̀ sì wà ńlẹ̀ definitely tó mú un tọ̀hún tí fi ń sunkún kíní sí bọ́yá owó kan ń bẹ tí ń fo kọ kíní òun gbà lọ́dọ̀ àwọn tọ̀hún òun lọ́ fẹ́ kún torí ìjọba sì rìn kí lọ́ fẹ́ kún sẹ ilé sanmi àwọn àdójó yẹ lọ ni. bẹ́ẹ̀ni asunkun rọjò sí ni yóò túlé tọ̀hún lọ́fà tí mo fi ya lùúnjò ní nígbà táwọn èèyàn ti wá ní àtọ̀ wọ́n sì máa ń tèmi máa pọ̀ ni ìní èjì mi ò fẹ́ sọ̀rọ̀ nígbà mi. Jaqmal máa ń lé. ó ní kí wọ́n kọ́ dákẹ́ gẹ̀ nǹkan sọ̀rọ̀ àmọ́ ń gbọ́ wá di kọ́ wá gbé ọ̀rọ̀ Sheikh Adam wa mo ní èrì rẹ̀ ọ̀fẹ́ dàrú nù àwọn àbọ̀ sírètì èrì rẹ̀ ọ̀hún náà láyé rẹ̀ kọ́ má sọ̀rọ̀ Sheikh Adam lérí mímbàrí kútúbà jímàmá ẹnu èyí tó wà lérí kútúbà jímà tí ń kọ́kọ́ ń bú Sheikh Adam tí ń parọ́ mọ́ wọn ni tó bá dà kíyàmá wọn àtànábì orojọ́ yìí ó ti ní kéèsì pẹ̀lú ànábì o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ní kéèsì pẹ̀lú ànábì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ànábì ò bá ṣe kéèsì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lọ́nà wo
ó wà lérí mímbàrí ànábì sallallahu alaihi wasallam sànábì ní ballighu anni walau aya ballighu anni walau aya kódà bó ṣe àyà kan ẹ sọ ń pa mi ẹ sọ ẹ máa ń sọ ẹ jíṣẹ́ mi o ṣé ànábì ní jẹ́ lérí mímbàrí tí ń sọ̀rọ̀ sí Ádámù tí ń parọ́ pé ṣé Ádámù ń lọ ilẹ̀ Lárúbáwá wọn lé wọn wálé ṣé ń tà ànábì ní ọjẹ́nu lérí kútúbà jímà àwọn èèyàn sì jòkó lẹ̀ wọ́n sì ń gbọ́rù èyí hùn náà níbi kútúbà gbogbo kútúbà àti jímà tí wọ́n kí ń jọ náà bọ́ọ̀tìlùn. àkísòfò ẹ̀kọ́ àkísòfò. ebi mufti ni kó ṣe màtíwá rẹ̀ pé kútúbà àjọ náà àti ìrun jímà àjọ náà ti dànù ó tó wá jẹ́nu Ramadan. Ànábì ò bá ṣe kéésì. yóò ṣe kéésì ẹ̀. ṣé o kọ sẹ́fà ànábì nu. ọkọ sẹ́ni balùwẹ̀ adéwàlá ọ̀háyà. ọ̀wá sí tó jórí bẹ̀ wípé yatakhabatu ash-shaytanu minal mazi ṣèyítọ́nù ọkọlù. ṣe láàrin òun àtọlọ́hun àbí tànábì àbí láàrin òun àtàfà rẹ̀. láàrin ọlọ́run jọ da fọkọ́ sí mu àfáà tó kétò jí níbẹ̀ ọmọkùnrin yìí ti dára tipẹ́ mufti community yìí ó ti ya wèrè pé wọ́n sọ fún wọn ní láti kékeré ló ti burú bí à ń lẹ́kọ̀ọ́ máa ń wo mi léwẹ̀ bí à ń lè yọjú léwẹ̀ ó ti wá ya wèrè tipẹ́ wọ́n lé àfáà tọkọ tàòjí lọ́dọ̀ rẹ̀ nígbà wá di ọ̀rọ̀ olóṣèlú yàrá kí n máa sòṣèlú ọwọ́ àánú òṣèlú nam òun àfáà rẹ̀ mo rò pé àfáà rẹ̀ ṣe pé àwọn ṣe wá sí ni bí wọ́n sọ̀rọ̀ kan against ẹni tí ń tẹ̀lé níbi òṣèlú lọ́ba ní kí àwọn ọmọ bukun lè lu àfáà wọn kó jáde kó búra lérí mímbàrí ni kó jáde má ti jáde ní sí o bó tún lè ṣàgbákò kún àgbákò lọ́dọ̀ ànábì èrí mímbàrí ìjọ Friday ní ọjọ́ ní ọ̀fẹ́sẹ̀ lẹ́yìn kó o sì gbé Kùránì lé mímbàrí báyìí kọ́rọ̀ tí jákè máa sọ yìí máa yọ pé bẹ́ẹ̀ lọ́ba rí kọ́ ọ má sọ ká lérí mímbàrí hùn. àwọn àgbákò ọmọ kí ó jẹ́ ti wá ti pẹ́ ti pẹ́. ó ní kún ó lè lu àfá rẹ̀. àfá tó kéwọ́ lọ́dọ̀ rẹ̀. rókètò òjì ẹ lè lu àfá rẹ̀. lérí ọ̀rọ̀ òṣèlú torí pé àfá rẹ̀ against pàṣẹ tiẹ̀ tí ń tẹ̀lé. La ilaha illallah. ó ti sẹ́ni tó wá ní kún ó lè lu àfá rẹ̀ ní òní láàfá wa yóò wá ṣàfihàn láàbí tètè ń ké gbàjarè kó tó wá dọ́dọ̀ àfá tiwa kó tó dọ́dọ̀ àwọn àfá wa káyé tètè ké gbàjarè pé tọ ẹ mú o ẹni tó lu àfá rẹ̀ mú o. La ilaha illallah. Ọlọ́run ó ṣe àmọ̀nà rẹ̀. Àmín. Ọlọ́run ó ṣe àmọ̀nà rẹ̀. Àmín bàbá. Naam. ẹja wálé bàbá ẹja sọ̀kalẹ̀. Tọ́ ẹja sọ̀kalẹ̀. Sheikh Adam kí wá lẹ́sẹ̀ Sheikh Adam gan bàbá ni mustahada fún gbogbo wọn Sheikh Adam ní ó ti gbá ó ṣàwo kí ló bí kí ló wà nílẹ̀. Kọ́sìm. Naam. n tó bí àṣírí nǹkan wọn ti tú sí wa lọ́wọ́. Alhamdulillah. àṣírí ẹ̀ ni wípé Mọ̀lánà Sheikh Adam. Rahimahullah. sẹ́ẹ̀rí àwọn eléyìí ó ti bá wọn Zalaviya iná ni wọn Zalavi 90 ó ti yé báwọn 1990 sí 1990 ẹni àti 1990 àti 75 àti 76 àti 80 ó ti yé báwọn bákan náà ni wọ́n ti dàpọ̀ ó ti dàpọ̀ Salafi ṣe Salafi sọ wá rí Salafiya yìí òun ni pọ́rọ́blẹ́mù tí wọ́n ti markasi ní pẹ̀lú wọn. ọlọ́run jọ lálùbáríkà. àkídà tí à ń lò tá a bá òun ni mufti ilẹ̀ Yorùbá mufti jadid tá a ṣẹ̀ṣẹ̀ yàn. tirabita òun ni wọ́n sọ ń jò níhun wọ́n ti yànjú ẹ̀ ní federal pé àkídà àṣàyíra iná là ń lò ó ti yé àkídà àṣàyíra là ń lò àkídà àṣàyíra àwọn bàbá wa àtàwọn bàbá wa tí wọ́n gbé mímọ̀ wá tí wọ́n fi bíúdì mímọ̀ nílùú Nàìjíríà táwa yìí pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá àkídà àṣàyíra ni òun ni àkídà murshida kọ́lẹ̀ pé àkídàtul murshida tí bàbá mudiru ti ń sọ wípé kálọ̀ lè padà bàbá ti ń sọ fún wa lájọ́ yìí bàbá ti ń sọ fún wa pé àkídà murshida ẹ padà òun ní ìlàmù nígbà tá à ń bẹ́ ń kékèké kọ́dà àwọn bí ń ṣe fà rí pé wọ́n máa kéwù ni ṣé wọ́n ké ìlàmù ó ké ìlàmù àlọ́ máa kéwù ọ̀ máa kéwù níbi ké tíyàn ọba ti ké ìlàmù arshadanilahu wa iyyaka ó ń tọ̀ òun èkéwù ó ti gbà kọ́ máa kéwù
torí òun ni àkídà àṣàríyà èyí tí wọ́n fi bíúdì gbogbo wa ó ti but ìgbà táwọn Sheikh Adamu dé àsìkò ní táwọn Sheikh Adamu múra tí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn kinní yìí tí wọ́n ti fẹ́ máa wá kéékèèké láwọn sàlàfíà yìí àkídà sàlàfíà àti àzàríyà ó ti yé báwọn ó ti fẹ́ máa wá kéékèèké àsìkò yẹn tí wọ́n ti fẹ́ máa gba tùrásù àṣàríyà àkídà yẹn lọ́wọ́ àwọn èèyàn ni Mọ̀lánà Sheikh Adamu dé ni bàbá ní nígbà wọ́n nàró ẹ̀ ni bàbá wa nàró rẹ̀ wọn náà fi bíúdì markasi ni lórí masáàbí Málìkì lórí àkídà àṣàríyà ó ti báwọn àti lórí tasawuf torí pé àwọn mutasawwifun ó ti báwọn gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti aglabiya wọn inú àkídà àṣàríyà ni àṣàírà ni wọn ó ti àṣàírà ń dẹ̀rẹ́ ní gbogbo tí ń jẹ́ ayé pátá tí ń jẹ́ mùsùlùmí ayé pátá ó ti tá a bá dá wọn sí mùsùlùmí ayé sí 90% iná ni àṣàírà. Allahu akbar. mẹ́wàá yòókù ní sàlàfíà tẹ̀ ń wí wọn. mẹ́wàá yòókù ní òun ní sàlàfíà. eré yìí ni Mọ̀lánà Sheikh Adamu wa bíúdì torí bàbá Sheikh Adamu lọ́wọ́ gbé kíní yẹn ló jẹ́ kíní yẹn fọ́nká àkídà àṣàríyà sì ni àkídà tó ń wà sọ̀tíyà òun mídù lọ́wọ́ òun èsà àkídà tó lé. ìfọ̀rọ̀tù wala tafrid. la ìfọ̀rọ̀tù wala tafrid ó ti yẹ báwọn ó dúó bó ti yẹ kó dúó ni ó ti yẹ ló jẹ́ Sheikh Adamu balance bọ̀ torí pé wọ́n fẹ́ introduce kíní yẹn wá láwọn tó jẹ́ akẹgbẹ́ wọn àwọn mu'asirun ma Sheikh Adam àwọn tí wọ́n jọ ń lò gbangba náà wọ́n fẹ́ introduce bàbá Sheikh Adam òjò wọn rí ṣe pé ní ba tùrásù àwọn bàbá wa jẹ́ nítorí owó kábàjẹ́ so ìgbà tó wá di pé bàbá Sheikh Adam ń lọ tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn náà ń lọ tí wọ́n jọ jẹ́ àgbàlagbà ìgbà táwọn ọmọ ń dé táwọn hudasa ul adnan nígbà tó ń kálukú náà dé tí wọ́n tún lọ lè tún kíní yẹn gbà wá látọ̀hún ní tuntun tí wọ́n gbé wá ó ti yẹ báwọn èyí wọn ní 90 láti 90 èyí wọn ti bẹ̀rẹ̀ nígbà Sheikh Adamu kú tán ó ti yẹ báwọn ní bàbá Mudiru wa ní pé ntí bàbá tó bí mi ntó ṣe wàhálà sí bọ́n wọn fẹ́ kó gún àwọn tùrásù àwọn àgbàlagbà tí wọ́n ti lọ́ọ́ bàjẹ́ kẹ́nìkan wá dé lẹ́yìn gbọ́ ọlọ́tán fún wọn bàjẹ́ kò sí ń tọ́jọ́ ìmọ̀ tí wọ́n fi bì í dànù ń bẹ lọ́wọ́ mi ni bàbá fi ń bi gbogbo nǹkan wọn dànù wọ́n bá sọ yìí wọ́n bì í dànù pé báyìí ni wọ́n bá sọ yìí wọ́n bì í dànù ibi dànù wọn ló jẹ́ wọ́n hétì bàbá Mudiru bí Sheikh Adamu ti bì í dànù lánàá ni wọ́n fi hétì bàbá ọmọ náà tó wá ń bì wọ́n dànù lónìí ni wọ́n fi hétì ọmọ náà ńlọ́fà tí wọ́n fi hétì lọ́fà tó jẹ́ pé bí nǹkan ká bá ṣẹlẹ̀ tán bá ti ń bú Sheikh Adamu ó sì bú Mudiru ni tọrọ ọmọ tó bá ti lóhun ò ní bí irú yìí ń dànù ọmọ kọmọ nìyí kọ́ra àbọ̀jọ́ ọmọ kéwù ntí bàbá bí dànù tó lóhun ọ̀fẹ́ bàbá ní tùrásù àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ bàjẹ́ tí wọ́n fẹ́ jí gbé lọ wọ́n ti ń jí tùrásù yẹn gbé lọ Sheikh Adamu ní òjò wọn jí gbé lọ wọ́n ti fẹ́ sọ́nù pátápátá gbogbo àwọn bàbá àwọn tó yẹ pé ìmọ̀ wọn kéékèèké ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbé màá yẹn wá tuntun báyìí dé wọ́n ti bọ̀ wọn la àwọn bàbá yẹn ṣe ń gbà Mọ̀lánà Sheikh Adamu lónìí nítorí gbé wọn ọ̀dà òun rèé ni bàbá wa gbé tuntun wọ́n tún kíní yẹn dá padà. Allahu akbar. wọ́n ní bàbá wa Mudiru náà wà ń ṣe yìí. àṣírí ẹnu tó fa wàhálà nu tó di wọn tó ráwọn mi àmọ́ òkè èsì tó jẹ́ pé wàhálà wọn pẹ̀lú mọ́ríkàsì gbogbo gbà ntọ́fà ni wípé dúkìá àwọn àfa àtàná tí wọ́n fẹ́ gbé Sheikh Adamu òjò wọn jí gbé. wọn bàbá tò nínú òjò wọn jí gbé dúkìá wọn náà ní àkídà àṣàríyà. wà àkídà tó la àṣàríyà léyìí tọ́já sí wípé mu'samu ulama il-fiqh ọgbọ́ mu'samu ulama il-muslimin fil-fiqh ó ti yé báwọn àṣàyíra ni wọ́n wá ó ti yé bá ata al-a'imma amazayibi ma fẹ́ arba wọ́n sẹ́ arba káwọn fẹ́ arba kún bẹ́ẹ̀ ni torí kíni ní fẹ́ arba kún torí masáàbí ẹlẹ́ẹ̀kẹrin òun ó ti yé báwọn òun ni ó bíwú di àkídà zalaviya
òun ni wọ́n ń tẹ̀lé. bóòlù òun ti jẹ́ torí ẹlẹ́ẹ̀kejì tẹ́ sọ̀rọ̀ yìí rè ẹ ti kọ́kọ́ sọ fún wa rí wípé masabi tá a máa ń sọ pé alimadabu làrúbá pé ìmáàmù amadu mahambali ẹni kò ní masabi ń fi kí ẹ ti sọ fún wa lẹ́ẹ̀kan rí bẹ́ẹ̀. mazaibu mẹ́ta náà ni. bóòlù òun ti wá jẹ́ pé n ta mọ̀ ní mazaibu làrúbá. mẹ́ta ni ní fikiu àrùbá àwọn ẹlẹ́ẹ̀kẹrin wọ́n gbé wa ni ọgbọ́. wọ́n lẹ̀ ń mọ́ ni. wọ́n introduce rẹ̀ ni wọ́n lẹ̀ mọ́ ni. kí ló yẹ. number one ọlọ́run jọ dáa fún ọ lọ́fà tó jásí pé masabi maliki gbogbo àwọn tó wà lójú ọ̀nà malikiya ó ti yẹ wà wọn àṣàyíra ni wọn. tá a bá ń rí sàlàfíà nu wọn tíw wọ́n kàn rí ni. àwọn tó wà lójú ọ̀nà Abu Hanifa masabi anafiya àṣàyíra ni wọn. àwọn tó wà masabi shafiya àṣàyíra ni wọn. akida àṣàyíra yìí náà ni wọ́n wà. àwọn yìí ní ahalu rahi wal kiyas àwọn gba kiyas wọlé nínú fikiu wọ́n sì gba tawil lójú ọ̀nà ti akida tohid wọ́n gba tawil wípé èyí táwọn tọ̀ wọ́n gbà lọ́yẹ̀ pé akida mujazzaman ti wọn ó tiẹ̀ àwọn eléyìí nù rárá a gbọ́dọ̀ sọ pé ní baba mudiru máa ń sọ gbogbo ìgbà fún wa wípé wọ́n ní yadullahi fawqa aidi ọwọ́ ọlọ́run bẹ lókè ọwọ́ wọn kẹwàá ní ọlọ́run lọ́wọ́ bíi tiwa náà àṣà ìrà ní arara àwọn tọ̀hún àkídà tiwọn àwọn ní ọlọ́run lọ́wọ́ náà níbi tiwa náà lọ́wọ́ o tó ti lóhun lọ́wọ́ ọlọ́wọ́ náà nù àwọn tọ̀hún ní rárá o a gbọ́dọ̀ fọlọ́hun jọ nkankan ó ti yé báwọn a wà tàwílù fún ni a lọ ń bẹ̀rẹ̀ ni. Ar-Rahman ala al-arshi istawa. káwọn ní ọlọ́run jòkó bíi tiwa yìí náà ọgbọ́ yàtọ̀ kùrùsíyàwó ọlọ́run ó gbé àga rẹ̀ kalẹ̀ báyìí wáyé jìlù sàrè yóò wájú òkú lé báyìí ó ti yé àwọn ní rárá kò sí ní tọ́jọ́ ó ti yé báwọn yẹ́dùnlá agbára nítorí pé ọwọ́ tá a bá fi mú nǹkan ọ̀dàgbára ó ti yé tó gbogbo orú nǹkan yẹn ni wọ́n fi bi Málìkì kí wọ́n bi pé kayfa istiwa'ullah ó ní al-istiwa'u ma'lum wal kayfu majhul àbí wa su'al bid'a káyọ̀sẹ̀ máa béèrè pé bó lọ́lọ́run ti jòkó máa wulẹ̀ wádìí rẹ̀ ìwọ ọlọ́lẹ̀ fi làákàyè rẹ̀ kullu nafsin aw hama tasbiha hawiliu aw fawwid warum tanziha. chessgate ibi tí wàhálà ti wà òun ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn lọ lórí àkídà kan eléyìí dádúró tiẹ̀ lọ́tọ̀ òun ni tahamadu ọmọ anbali ìmáàmù ahmadu ọmọ anbali ìmáàmù nínú àkídà ọgbọ́ ìmáàmù sì ní nínú hadith fagbà aládìsí bẹ́ẹ̀ ni walaysa ìmáàmù fil fiqh Masha Allah ìmáàmù ahmadu ọmọ anbali Qasim ìmáàmù ahmadu ọmọ anbali muhaddis walaysa faqihan mo ti sọ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ìmáàmù anbali ahmadu ọmọ anbali kìí ṣe kò ní masahabi fikiu Allahu akbar ọgbọ́ kò ní masahabi fikiu kò sì ní kìtàbà kan tó dà wánà rẹ̀ lórí fikiu tó bá ní tírà tí ìmáàmù masahabi anbali tó bá yẹ kí ìmáàmù ahmadu ọmọ anbali bá ní tírà fikiu ó ti yé báwọn mò ń retí rẹ kó mú kọdákọ tírà rẹ̀ ó jẹ́ ti tírà tiẹ̀ gángan bẹ́ẹ̀ ni tó jẹ́ tiẹ̀ Málìkì ó ní fikiu ó ṣe tírà lórí ẹ̀ Abu Hanifa ní fikiu masahabi ó fi masahabi lélẹ̀ ó lọ́ǹtì masahabi rẹ̀ fún rẹ̀ ó ní tírà lórí ẹ̀ Málìkì lọ́ǹtì masahabi rẹ̀ fún rẹ̀ ó ní tírà lórí ẹ̀ Shafi'i lọ́ǹtì ẹ̀ méjì lọ́wọ́ lọ́ǹtì ẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ lọ́ǹtì lẹ́ẹ̀mejì ọlọ́ǹtì kan ní Iraq masahabu Qadim ó sì lọ́ǹtì nǹkan ní masahabi Jadid ó ní ó sì ṣe tírà lórí méjèèjì Ar-Risala ó ti yé lórí ẹ̀ amma Ahmad bin Hanbal lam yudawwin masahaba wal fiqh walam yudawwin kitaban fil fiqh kò ṣe tírà kan wala amla'u ala ashabihi kódà kò sọ fáwọn ọmọ rẹ̀ pé tí n bá ti ṣe fatiwa kan o ẹ máa kọ́lẹ̀ kò sọ ìmọ̀ náà rẹ̀ fún wa pé ẹnìkan ò gbọ́dọ̀ kọ́ fatiwa tí n bá ṣe tí wọ́n bá béèrè fatiwa lọ́wọ́ rẹ̀ hadisi ni ó fi dáhùn toróhùn ya'tamidu ala al-hadith walau kana da'ifan wọ́n àbáyẹ pé da'ifu hadisi hun yóò lò ó pìrìfà kó lò ju kó wá fi ráàyè àbí kìyàsì kó lò lọ hadisi nìkan ló máa lò nífi ń jẹ́
imamul muhaddisin imamu fil hadith wa laysa imama fil fiqh ita sì ń pè ń fiqh ó gbọ́dọ̀ lọ pẹ̀lú alkitabu wa sunna wal ijma wal qiyas wal rahyu wal istihsan wal aada wal urf gbogbo ẹ̀ bí wọ́n ti kà fún wa no fiqh ó ti yé wa lẹ́ni tí ó ní masahabi lójú ọ̀nà fiqh amadu ọmọ anbali báwọn ní máa sọ pé la tuqallidni wala tuqallid malikan wala shafi'iyya wala aba hanifa fa khusu min haythu akhasu ẹni kan ọgbọ́dọ̀ kún un tẹ̀lé anbali ẹ má tẹ̀lé maliki o ẹ má tẹ̀lé safi o ẹ má tẹ̀lé amadu ọmọ anbali ma wí bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé nìkan o ibi sọ́ọ̀sì ibi tí wọ́n ti mú alkitab àti sunna hadisi àti alqur'ani ibẹ̀ ní kẹ́yìn náà lọ níta ẹ bá ti rí ńbẹ̀ ní ẹ lò èyí tẹ́ ẹ bá ti rí tẹ́ẹ̀sì lọ́dọ̀ àwọn sálàf lọ́dọ̀ wọn àwọn làwọn sàhábé àwọn jama so to understand so o akida masahabi akodi òun ní ńbẹ fún òun ní salafiya òun ní azariya so to understand imam muhammadu amambali òní masahabi fikiu lẹ́yìn ìgbà tó kú tán àwọn ọmọ kéwú ni wọ́n kírètì masahabi fóun náà wípé a ti ṣe káàfà àwọ̀ wa lọ wọ́n máa pín wọ́n ń dákọ̀ Málíkì àwọn náà fi kíní kan lórí fíkíwù wọ́n á ní wọn ò rí orí pa àfà tiwa ó tiẹ̀ òun ni wọ́n fi ń lọ lè gba gbogbo àwọn fatawa rẹ̀ tó ṣe àwọn tán bá ṣe fatiwa fún ẹ̀rọ òkè làfà wa bí wọ́n ti máa ń gbà díìsì kíhun bẹ́ẹ̀ ni wọ́n ń gba àwọn fatawa rẹ̀ káàkiri ìjọ tí nǹkan báyìí ṣẹlẹ̀ kí làfà wa yóò dín bìkan yóò lé bìkan ni wọ́n fi wá gbé kalẹ̀ yìí pé mọ́sàbí ti àǹbàlírè. náà fi ṣe ìlhàkù rẹ̀ mọ́ àwọn. bẹ́ẹ̀ ni náà fi ṣe bẹ́ẹ̀ òun mo sọ pé bóyá ṣé tọ̀bàrí àbí òun mo pé mo fi hàn ọjọ́ kan mo fi hàn nù tíra ọjọ́ kan tí ń ka àwọn fuqaha tí ó ka mọ́mú tọ́bárí náà ni ń ka àwọn fuqaha ògbó àwọn fuqaha kọ́ wa ka amadu ọmọ àǹbàlì àwọn akéwù rẹ̀ wà lè ba wípé èyí ṣe tẹ́ ẹ̀ ka àfa àtiwá nígbà tẹ́ ń ka gbogbo àwọn ka Málíkì ka gbogbo ẹ̀ kọ́dà wọn ka lézu wọn ka gbogbo nǹkan gbogbo wọn lọ́kà ó ti yé ba Ibn Hasim gbogbo wọn ọkà wọn kọ́ wa ka amadu ọmọ àǹbàlì nínú àwọn fuqaha tíra rẹ̀ ikhtilaful fuqaha ní tíra tó ṣe ọba ní à ó ní mamu àwọn ní àfa yìí ṣe ń fi kíwù aláki muhadisu ní kì í ṣe ń fi kíwù àwọn wá fi hàn àwọn òrítírà àwọn gbogbo àwọn táwọn kà yí àwọn rí gbogbo àwọn kìíní wọn àmọ́ àfa yẹn á rí wọ́n lè balẹ̀ rẹ̀ jẹ́ ni tí wọ́n lọ lè balẹ̀ gbogbo lè rẹ̀ jẹ́ lérí wípé kò fi àfa àwọn sínú fuqaha àwọn yìí àwọn ni àwọn sàlàfíyà yìí wọ́n sábì àkídà sàlàfíyà tí ahmadu ọmọ àǹbàlì bẹ́ẹ̀ òun ni sọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù àṣàyíra ni àwọn òun lọ́fà tó fi jẹ́ pé àwọn àti wọn ò lè jọ sí ní péjì kan ntọ́fà nù àṣírí ẹnu àlejò sí péjì kan. àmọ́ ní pé Sheikh Adam ló dí àwọn bàbá àtàwọn lọ́wọ́ lánàá bàbá mùdíwìn náà tún dí wọn lọ́wọ́ lónìí. So kìí sáyé màkàn mímà ni wọ́n fi kìí jẹ́ pé àyè màkàn pé ẹ kú mẹ́hùn rárá wọ́n bá ti wí kíní kan bàbá fi ìmà wọ́n fi di wọn lẹ́nu wàlẹ́ àlùkù wa gbogbo sàlàfíà nkankan yìí Saudi náà ni gbogbo ẹ̀ pọ̀ sí ó ti yé gbogbo olú yòókù àṣàyíra yìí òun lọ kárí gbogbo ayé tó ti gẹ́ẹ̀tì báwọn so gbogbo wa náà sì ni mo ti sọ fún ọ lánàá wípé àṣàríyá àdàríyá àṣàríyá àti màtòrídíyà mẹ́tẹ̀ẹ̀ta ni ahlu sunna kanáà gbogbo wa ó ti yé báwọn àwọn ń súfí kọ́dà nù àkídà sàlàfíà tàwí ó ti yé báwọn tó ń jẹ́ àtàríyà o ṣé Abdulkadiri mbẹ́mbẹ́ tòun ti bẹ́ẹ̀ kò tà sọ wífù sí ni ebi ẹ̀rí àkídà ayé tẹ̀yìn gbé lọ́wọ́ ní ṣé Abdulkadiri wa ó ti yé báwọn òun súfí sí ni torí àkídà yẹn ló jẹ́ kíbùnù tẹ́míyà lọ́padà fi gbà wípé Abdulkadiri èsè yẹn lásán ọkọjá wòlíì ni so ọlọ́run kó wọlé ọ̀nà Muhammad kí ọ sànù fún wa so kò sí ọgbọ́n tá a fẹ́ dá tí irú nǹkan báwọn tí ò ní máa ṣẹlẹ̀ àmẹ́yìí tó dáa jù ní wípé bí máa ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ọmọ sí làákàyè kó tó jáde
kì í jẹ́ pé tí nǹkan kan bá ti wá délé ọ asáré bẹ́lẹ̀ ọ pé òun hu òkè òun húlẹ̀ òun gbogbo ẹ̀ ó ti wá ó ní láti pé kó wá náà ló ní katapila tí wọ́n fi hù nǹkan. Masha Allah. Ọgbọ́ káwọ̀ wá gbé nísìnyí ká láwọn hu gbogbo àwọn gbogbo ẹ̀ nísìnyí á hu nǹkan mímọ́ ó ti yé. Awù jí ó pọ̀. Kílẹ̀ sọ yìí. Awù jí ó pọ̀. ló jẹ́ káwa náà rọra jẹ́lẹ́tẹ̀tì. àjọra jẹ́lẹ́tẹ̀tì. Fún ẹnìkan kan tasẹ́ nìkan kan àlàyé lẹ́sẹ̀. àlàyé lásì. tó àmọ́ tó bá wá di òkè tí ìdìjà báwọn ó ti ó dìgbà tó bá ẹsẹ̀ wá gbómi kaná àwọn àbá wò. kò ní dìjà. kò ní dìjà. kò ní dìjà. tó bá gbómi kaná tó bẹ̀rẹ̀ sí tún fẹnu gún Sheikh Adam àyè bàbá àmọ̀dérù àwa náà mọ̀ tá àbá wá rí ẹni pé a máa wá hu gbogbo ntí ọgbọ́. gbogbo tó bá ṣe àwọn àfa àwọn ẹni Ọlọ́run láwọn àfa gidi tààrà wọ́n bẹ nílùú wò tó àfa láwọn àfa àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ tí wọ́n sì láwọn àrólé dáadáa tí wọ́n fi kalẹ̀ mbẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo ayé ẹni kankan wọ́n bàjẹ́. albarka wala Muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam allahumma ati qulubana taqwaha wa zakkiha wa anta khayrun man zakkaha anta waliyuha wa mawlaha ni'mal mawla wa ni'man nasir. gbogbo àwa tí à ń wò wá lápapọ̀ Ọlọ́run ó san yín lẹ́san olóore wala Muhammadu rasulullah gbogbo ẹ̀ olólùfẹ́ babalágége lọ́jà pé káwọ́ tó sọ̀rọ̀ àwọn kan bẹ táwọn ti kọ́kọ́ máa fọ yìí sí lórí kíní ẹlòmíì ọwọ́ ní fi kọ́ ó ti bá wọn ọmọ àbí ti kọ́ gbogbo yín lọ́wọ́ jọ máa dá fún alibarikola Muhammadu rasulullah àwọn ológun gbogbo àwọn tí máa kọ́mẹ́ǹtì dáadáa lórí ọ̀rọ̀ Sheikh Adam ọ̀rọ̀ babalágége àwọn ológun ọ̀rọ̀ àwọn tí máa kọ́mẹ́ǹtì aburú àwọn olófònù ó ti bá wọn wọ́n sì ní olófò máa bínú ológun ni wọn náà gbogbo àwọn tá a wí nísìnyí irú Mufti community nísìnyí ṣe é rápẹ̀rẹ̀ ogun kan lára rẹ̀ wọn nísìnyí sọ́jọ́ nìkan tó lọ àlùbáríkà kan tí ẹni máa wípé ẹ fi àlùbáríkà àti bọ́lọ̀ ti ṣe tọrọ kò ṣe tọrọ ṣètìgẹ́tì báyìí so àmọ́ gbogbo ẹni ọba ti já sí wípé ń bá ti nífẹ̀ẹ́ gbogbo ẹni ológo pàápàá jùlọ Mọ̀lánà Sheikh Adam kò sí bẹ́ẹ̀ wọ́n ti máa nífẹ̀ẹ́ bàbá yẹn tí ò ní máa rí inú ayé rẹ̀ pé ayé òun tuntun sí ni ó ti Ọlọ́run kí ó bá wa ṣàlékún dáadáa fún gbogbo yín o albarkola Muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam ọyọ ń dá mi torí programu tá a tún ní ní ọ̀la tó ti bá anilọ́sàn anilálẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni Ọlọ́run wọlé anabi Muhammad ló jẹ́ àmà bẹ́ẹ̀ dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulah.